Ẹ wá jẹ́ kẹ́rù bá mi ní àgbọ̀n yìí torí pé àwọn nǹkan kan wà tí ó tiẹ̀ ti wá di bárakú fún àwa onígbàgbọ́, àwọn Kristẹni. Tó jẹ́ pé tí ẹ bá ti tẹ̀lé èèyàn tàbí tẹ bá tẹ̀lé ìjọ kan débì kan tàbí tẹ bá ti yan olùṣọ́ àgùntàn kan ní ẹ ti yàn láàyò tó máa fẹ́ gbàdúrà ní ìsọ̀rọ̀ ni ọlọ́run o ọlọ́run lágbájá o ọlọ́run tàmẹ̀dù o ṣé ẹ wá sọ pé ṣé kò ní séwu. Òye ni òye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bíbélì pé Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidi kó sì forúkọ kan fún wa tó borí gbogbo orúkọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pè ní àwọn baba nínú gbàgbọ́ wọn ò ṣètò àwọn àpòsílẹ̀ ti gbà ní bẹ́ẹ̀ àdẹ̀ forúkọ wọn gbàdúrà. Pétérù nígbà tí Kristi dìde ó ti gba ọlá tó ju gbogbo ọlá lọ. Ẹ̀ńtẹ́ bá ti forúkọ ẹ̀ gbàdúrà ẹ̀ létò láyé abẹ́ ẹni yẹn ló ń tàn wọ́n wà. Àwọn tán bá lo babalọ́lá hàn létò babalọ́lá, àwọn tó lọ sọ́fà ò lè tó sọ́fà, àwọn tó lè mọ́sọ̀ onímọ̀ládé wọn lè tó gbogbo àwọn tán lu ọpọ́lísì nǹkan yẹn wọn ò lè tó wọn, wọ́n máa ọpẹ́rẹ́tì ìrìn abẹ́ wọn. Tó bá jẹ́ pé ẹni yẹn ọ̀run àpáàdì làwọn náà lọ. Gbogbo àwọn tán gbàgbá nínú àpáta yẹn tán máa ń pe Ọlọ́run lámọ́rí o, wọ́n ń kàn án sí Ọlọ́run àpáta. Ìyẹn ni pé ẹni tó fún un lágbára á gbé tí gbogbo ẹgbẹ́ lọ́tọ̀dọ̀ Kristi wà. Ẹ̀rí àwọn àpòsílẹ̀ ní yàrá òkè. Àwọn àpòsílẹ̀ yẹn wọ́n wà ní àbọ̀ òkè. Bíbélì pé ọjọ́ mẹ́wàá kọjá wọn ò síye méjì they were praying. Nígbà tí wọ́n dé they were all speaking in tongues. Ẹ̀bẹ̀ mi sì fún wọn ní wọ́n bẹ̀rẹ̀ sọ wọ́n bẹ̀rẹ̀ fèrè fọ wọ́n dẹ̀ sọ tẹ́lẹ̀ wọ́n ní ìgboyà. Ìyẹn wọ́n gbà tí wọ́n ń pè pé wọ́n ń wàásù Kristi bá wọ́n ń sọ ti Ọlọ́run alààyè ṣùgbọ́n tẹ́ máa ń sọ Ọlọ́run torí pé oríṣiríṣi Ọlọ́run ẹni tí ẹ bá dé kóòtù nísìn Olúwa mi Ọlọ́run kéékèèké. Ìyẹn tó bá jẹ́ pé Ọlọ́run kéékèèké ẹni tí ń sun òrìṣà tó gbẹ bá Ọlọ́run òrìṣà tẹ́ bá ti pé Ọlọ́run rẹ̀ ẹ ti submit ọkàn yín àti soul yín fún yẹn kò wá ìdí láti máa pọ Ọlọ́run ẹnìkan. Bíbélì pé aṣọ òkèlè tẹ́ḿpìlì olóṣèké ni ọlọ́fàyà ìyẹn ni pé ní access Ọlọ́run ẹ̀yin gangan gbọ́dọ̀ pé Ọlọ́run tó dá mi tẹ́ ẹ̀ bá nípa ẹ̀ Ọlọ́run tó dá mi tó dá gbogbo àgbáyé nípasẹ̀ Kristi orúkọ tọ́lọ́run yẹn ti fún wa ìyẹn ni Jésù Kristi ẹ̀ pé orúkọ yẹn ìyẹn lọ akẹ́kọ̀ọ́ náà wọ Fílípì orí 2 ẹsẹ̀ 9 ó ní Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga girigiri ó ti fi orúkọ kan fún tó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù Kristi ní gbogbo ẹ̀kọ́ máa wọlé nínú ìwé Hébérù ó ní ó sì ti bẹ́ẹ̀ gba orúkọ tó ta ju tí wọ́n yọ ó ní ọkùnrin yìí ó lójú Mósè lọ. Mósè ní gbogbo àpàtà bá gbọ́ Mósè gbà yẹn ni tí Ọlọ́run fi hàn tó rí àkọrin iṣẹ́ Ọlọ́run mélòó wà lẹ́nu tẹ́ ń pe àwọn tẹ́ ń pọ̀ Ọlọ́run wọ̀nyí ẹlòmíì wà ọ́ pákéjì òkúta lójì ǹdè ni wọ́n dẹ̀ pákéjì sáàmì àṣẹ ìyanu fún ẹ̀rí ẹ̀dẹ̀ wà ń gbà á gbọ́ tó bá rọrùn àpáàdì ẹlòmíì gangan ó ń jìyà ó ń kábàámọ̀ ni náà tí wọ́n gbà. Ara àwọn ibi tá à ń lọ nìyẹn ò dádì.